Daisy. Thank you very much. Ẹ ṣé. Now, ẹ jẹ́ ká wá ń bọ̀. Òjọba ayé òjọba. Let's listen to this song.
bí mo wá lò síbẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò lónìí ọjọ́ ológo ọjọ́ Sunday gẹ́gẹ́ bí wọ́n ti fi lé wa lọ́wọ́. Ní ilẹ̀ Yorùbá, àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ọjọ́ ẹtì àti àbámẹ́ta àwọn ọjọ́ tá a mọ̀ nìyẹn. Òyìnbó ló sọ pé ọjọ́ kan jẹ́ Sunday, ọjọ́ kan jẹ́ Monday, ọjọ́ kan jẹ́ Tuesday, ọjọ́ kan jẹ́ Wednesday. Àwọn Faransé náà àwọn náà ní tiwọn, wọ́n mọ bọ́n ṣe ń kà á. Monday, lundi, mercredi, jeudi, samedi, vendredi àti dimanche. Gbogbo ẹ̀ pátá náà wọ́n mọ bọ́n ṣe ń ka nǹkan wọn náà. But ní ilẹ̀ Yorùbá, Ọlọ́run fún àwa náà ní tiwa. Àwa la ní àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹtì, àbámẹ́ta. Ọjọ́ àìkú lọ́jọ́ ìní, and that is the fourth day of the week. Kí la fẹ́ discuss lé lórílẹ̀ ní? I would like people to join because I need different opinions on this matter. That is why tó fi jẹ́ pé àwọn tí mo bá rí tán bá ṣetán láti darapọ̀ kájọ sọ àfẹ́ insult àdẹ̀fẹ́ àbùkù. Òun ni wípé ẹ̀sìn, ṣé a lè sọ pé ẹ̀sìn wọn fi lù wá ní jìbìtì pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá? Can we say religion is a scam? Tí ò bá ń ṣe scam, ṣé bí àwọn tó gbé ẹ̀sìn tàbí tí Ọlọ́run fi ẹ̀sìn rán, ṣé bí wọ́n ṣe gbé e kalẹ̀ bẹ́ẹ̀ ni a ṣe ń ṣe? Ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Màá sọ opinion tèmi, wàá sọ opinion tiẹ̀, so that àwa jọ fi rora wò. But kó tó di pé àwọn tí a bá máa gbé wọlé kán tó bẹ̀ sí ní ń darapọ̀, ẹ jẹ́ kí èmi bẹ̀rẹ̀ sí ní analyse reason tí mo ṣe gbé tọ́pìkì jáde fún ọjọ́ tòní. Lẹ́ẹ̀kan sí, mo fi àsìkò ibẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń. I'm on TikTok as well as Facebook and YouTube, but ẹ̀yin tẹ́ ń wò wá mostly nínú TikTok, ẹ̀yin ni mo fẹ́ bẹ̀. Ẹ make sure pé ẹ share program yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ share, ẹ pín, kẹ́ jẹ́ kó rìn. A fẹ́ jọ kẹ́kọ̀ọ́ ni, a fẹ́ jọ fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ fúnra wa ni. Tẹ́ bá dẹ̀ ti ń pín, èyí tó wá ṣe kókó jù, love yín ẹ má dáwọ́ dúró. Continue to power tap. Ẹ má tẹ, kẹ́ má love ẹ̀. Today we are going to 10,000 likes. A fẹ́ kí 10,000 likes kó jáde lénìí. Ẹ dẹ̀ máa achieve ẹ̀ by the grace of God. Ká tó dé bíi 10-20 minutes àti máa ní 1,000 likes lágbára lọ. Ẹ̀yin náà ni kì í ṣe àwa la fẹ́ ṣe é bí kì í ṣe ẹ̀yin. Now let's go straight to the point of the program for today. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn àlejò kan ti wọlé sí orí ètò. Ẹni ìtàn Olúṣọlá, you are welcome, my brother, my daddy. King Showulu, you are welcome also. Interfaith discourse, mo ti sọ nìkan ni wípé, thank you, my brother, you are welcome. Thank you, sir. Òun ni wípé ẹ̀sìn, ǹjẹ́ kì í ṣe wípé wọ́n fi ẹ̀sìn wọ́n fi tàn wá jẹ ní ilẹ̀ Áfíríkà, tàbí kí n sọ pé ní ilẹ̀ Yorùbá, kí n má tiẹ̀ fi ṣe ilẹ̀ Áfíríkà. Religion, don't you think religion is a scam? Or do you think religion is a scam in Yoruba land? I don't want to say Nigeria because I don't have anything with Nigeria. So, ní ilẹ̀ Yorùbá yìí, ṣé kìí ṣe wípé wọ́n fi ẹ̀sìn tàn wá jẹ? Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká jọ ṣe àlàyé fúnra wa. Máa fúnra wa láyè kó ní kálukú sọ máìdí ẹ̀. Kò sọ, because personally to me, ẹ rí pé tọ́pìkì kìí ṣe tọ́pìkì tí
tí èèyàn kan ṣoṣo kan máa make a decision lé lórí, and that is why I came. And that is why I decided to invite some people to discuss this issue with us. Oníkálukú máa mú opinion ẹ̀ wá. Àwọn tó máa bá wa sọ̀rọ̀ jù lé ní TikTok ni. So, but ẹ̀yin tẹ́ bá lo opinion tẹ́ bá mú wá, ọjọ́ tá bá máa tún ṣe live ní àwọn other platform, a tún invite yín kẹ́jẹ́ kájọ discuss ẹ̀. Now, to my own explanation, tí mo bá wò ó, mi ò rí ẹ̀sìn gẹ́gẹ́ bí scam. Bí kì í ṣe àwọn tó gba ẹ̀sìn ni wọ́n gbà á láti fi scam wa. My own view. Àwọn tí Ọlọ́run fi ẹ̀sìn rán, let me put it that way, pé àwọn tọ́lọ́run fi rán, wọn ò kì í ṣe scammer. Ìránṣẹ́ Ọlọ́run, òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. Ṣùgbọ́n àwọn tó gbà á, àwọn lèmi rí bíi scammer tó fi ẹ̀sìn tó fi lu jìbìtì. Ìdí ni wípé tẹ́ bá tẹ̀lé Kùránì, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nínú Kùránì tí Ọlọ́run fi rán òjíṣẹ́ ẹ̀ Muhammad, peace be upon him, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni àwọn tó jẹ́ adarí mùsùlùmí lẹ́ni ni wọn ò tẹ̀lé, ni wọn ò ṣe. Jésù Kristi ọmọ Ọlọ́run, peace be upon him, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Jésù ń là sílẹ̀ ni àwọn tó pera wọn lọ́mọ lẹ́yìn Jésù lénìí ni wọn ò kì í ṣe. So ẹ wá rí i pé tẹ́ bá gbé wò lọ́tún tẹ́ gbé sósì, ẹ discover pé kì í ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run fi ẹ̀sìn wọ̀nyí rán, kì í ṣàwọn ni wọ́n lù wá ní jìbìtì, bí kì í ṣe àwọn tí wọ́n gba ẹ̀sìn, tàbí kí n sọ pé àwọn tó gbà á láti ibì kan tó ń gbé wá sí ọ̀dọ̀ wa ń bí, àwọn tó gbà á látàwọn orílẹ̀-èdè míì, wọ́n gbà á, wọ́n yí padà, wọ́n fi lu jìbìtì. Ìyẹn ni wọ́n bá dé ọ̀dọ̀ wa níbí tí wọ́n fi wá lu àwa náà ní jìbìtì. Mo dẹ̀ máa explain níwọ̀nba, but kí n tó further, mo máa pe brother mi ní ìtàn Olúṣọlá. Kí ni opinion yín lórí ọ̀rọ̀ yìí? Because before I decided to make this as a topic, kájọ jíròrò lé lórí, ó ní nǹkan tí mo ti gbọ́ lóríṣiríṣi. That is why I decided to make it a topic so that kájọ debate lè lórí. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ request, máa gbé yín wọlé kájọ sọ. Bẹ́ẹ̀ nìkan bá ti ṣàlàyé tiẹ̀, táwọn èrò bá ti pọ̀ ńlẹ̀, á tún fún ẹlòmíín láyè pé kóun náà kó ṣe kíni, kó wá ṣe àlàyé tiẹ̀. Ẹnìtàn Olúṣọlá, let me hear your opinion. Thank you. Ọlágbéyìnrú lágbẹ Ọlọ́run. Ẹkú mi sá Oṣùwọlú. Ẹkú àsán happy Sunday sá. Ṣé rí Oṣòwòlù ni sá. Oṣòwòlù, that is great. Kí ni má bínú kó kọrin náà. Ọlágbé àgbẹ̀rẹ̀ akóètò sá. Ṣé rí ẹ ti sọ tán, ẹ̀sìn kọ́ ni problem. Ẹ̀sìn òun kọ́ ni problem. And kò dé yẹn kó bí wọ́n pé àwọn ló scam wa. No. Ṣé rí ẹni tí ó bá topic tẹ́ mú wáyé is a good topic, and then ẹni tí ó bá ní òye tí ó bá mọ̀ nǹkan. Ṣé rí both Muslim, Christian, ẹ̀dọ́sán àti ẹ̀sìn tá à ń ṣe. Tẹ́ bá wò gbogbo ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ṣe ẹ̀ránṣẹ́ nísìn. Kì í ṣe pé bóyá ó ní problem, but àwa èèyàn, and ó dẹ̀ bẹ̀ láti àwa olórí. Èmi máa sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Christian, because that's why tí mo mọ̀ nǹkan tí mo mọ̀ dáadáa nìyẹn. I will talk as a Christian. Ṣé rí ní ọjọ́ kan wà, mo wà níbì kan, Christian lèmi, àfáà kan wá. Àfáà ní mo ṣe dé láti Mẹ́kà nísìnyí, ló gbé mi dé láti Mẹ́kà pé gbégbà tóun dé láti Mẹ́kà pé rẹ̀ tí ṣọ̀hún yàtọ̀. Ó ní bá ṣe ń ṣe kinní lọ́hùn kó yàtọ̀ sí nǹkan tó ṣe pé ohun tí sọ wà pé àti Christian o àti Muslim o, wọ́n jọ ń ṣe pé kò sí wàhálà bẹ́ẹ̀ pé òun wá wẹ̀ pé so pé this is another thing. Now ṣé rí majority of problem ta nílò ní àwọn olórí la fà, àwọn olórí, and that is why mo ń sọ program pé gbogbo àwọn tá a bá jẹ́ olórí pátá ká wá case sára nǹkan tá a bá ṣe. Ṣé rí majority of thing tó ń ṣẹlẹ̀, mo ka Bible mi láti nǹkan tó yẹ nígbà tí wọ́n kọ́ gba aṣọ Olúwa, nǹkan kan tí wọ́n kàn ṣe ni pé mo kọ́kọ́ wò pé kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ. Gẹ́gẹ́ bí Jésù Kristi tó mú ẹ̀sìn wa ẹ̀sìn Christian wa sà, a dá ìyàtọ̀ láàrin àwọn ẹ̀yìn Jésù àti Jésù. Ẹ lè mọ yàtọ̀ láàrin wọn ibi tó lágbára dé, ẹ lè mọ yàtọ̀. And ẹ̀sìn tó ń gbà fún ni is talk about love. Ó ní díyàn bá nìkan tó bá nífẹ̀ẹ́ ò ní nǹkan kan. Now
ṣẹ́rí nǹkan tó dá wàhálà pẹ̀lú àwọn èèyàn wa ni pé then ṣẹ́rí interpretation bá ṣe interpret ọ̀rọ̀ Ọlọ́run ó tún wà very very important. ẹlòmíì wà then ẹlòmíì wà àwọn míì wà Ọlọ́run ò pè wọ́n fún àwọn ọlọ́pẹ̀ra wọn so nítorí pé kán lè máa control à ń pè kíní kan ní witchcraft wọ́n pè kan ní tó máa ń pè àjẹ́ gbogbo nǹkan tó ń pè kọ́ lájẹ́ nǹkan náà pè lájẹ́ nǹkan tó ń pè lájẹ́ ni nǹkan tí èèyàn bá ń ṣe láti fi control yàn òun máa ń pè ní àjẹ́ ṣé tí wọ́n sáà ní sìn mo kàbí kan gbà kan ó ní má fi yoke kí èèyàn má fi àjàgà kó má fi lé àwọn èèyàn lọ́rùn ṣe rí gbà míì máa ń wà àwọn olórí àwọn pastor imam àwọn kíní wọ́n ń fi yoke lẹ̀ wọ́n ti ń fi bọ́ àwọn èèyàn lọ́rùn ṣé ti àwọn nǹkan kan wà tó ń pọ́n fi bọ́ láwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí èmi mi sọ̀rọ̀ as my own personal experience and what I have gained so far gẹ́gẹ́ bí Ọlọ́run ọjọ́ kan wà Ọlọ́run sọ fún mi kí n lọ sọ fún muslim kan alájà kan pé kó má fi ọmọ ẹ̀ fún marry man o ò gbọ́dọ̀ ṣe o so mo wá wà wọ́rí pé ní gbogbo ẹ̀ ó street mi tí mo wà yìí why alájà Ọlọ́run rán mi sí ṣé ó ti yé nìsín why tó yẹ kó lọ rán mi sí Christian ẹgbẹ́ mi that one tell me one thing about God lójú Ọlọ́run ìwọ tó bá ti sìn ní mímọ́ tó bá ṣe nǹkan tó tọ́ tó bá ṣe nǹkan tó yẹ òun lọ́lọ́run mọ̀ ṣé ó ti yé ìwọ tó yẹ kó ṣe nǹkan tó tọ́ nǹkan tó yẹ ó ní ta lógo ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun náà ṣe rí nǹkan tó dá wà láàlẹ̀ ẹlòmíì wà tó lọ ṣọ́ọ̀ṣì dandan fún ẹni tó lọ ṣọ́ọ̀ṣì gbà mí wà ayé ẹ̀ dáa ju ẹni tó lọ ṣọ́ọ̀ṣì mi lọ. ẹ máa bá wa pín ètò yìí ẹ máa pín ẹ jẹ́ káwọn èèyàn máa wọlé kẹ́kọ̀ọ́. ẹlòmíì tó ń pè é láàfáà ẹlòmíì wà tó yẹ pé tí ó lọ sí tó yẹ pé ó ń lọ kí ni ìwé ẹ̀ mọ́ ju ẹni tó pè é láàfáà lọ ṣé ó ti yé nìsín náà nígbà tó lórí bá ṣe nǹkan tí ó tọ́ tí ó dáa ṣé tí wọ́n sá nìsín náà a fẹ́ cover atrocity ẹ̀ àwọn ọmọ yẹn àwa fẹ́ yẹ kí ni a fẹ́ control wọn àwọn sọ pé ẹ ṣe báyìí torí pé àwọn ọmọ yẹn wọ́n ti bìlí pé òótọ́ ni o bàbá yẹn wọ́n ti bìlí pé òótọ́ ló ń sọ kì í ṣe bóyá òun ló dẹ̀ hide kankan so a fẹ́ kí ni kó máa continue lọ nǹkan tó fa tó máa ń fa problem nínú ẹ̀sìn nìyẹn tẹ bá rí àáfàá gidi ni mo sọ tẹ bá rí imam gidi tẹ bá rí pastor gidi ẹ̀yin pé two of them wọn máa ń jà torí iṣẹ́ ta fi gbé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ó ti ń sà ẹ lè rí wọn kọjá pé ẹ lè lẹ́lẹ́ no they will respect one another ṣé tí ó nìsín wọn rẹ but the problem tó máa ń dálẹ̀ ni pé àwọn ọmọ ẹ̀yìn wọn náà máa ń dálẹ̀ now because irú nínú Bible kí ni ẹ ṣẹlẹ̀ láàrin Peter and James and Paul Ọlọ́run rán Paul ó rán lọ sí àwọn Gentile Ọlọ́run rán Peter ó rán lọ sí àwọn Jew ṣe mọ̀ ibi tó lọ́run rán lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so there is a conflict of interest ṣé ti yẹn conflict of interest wà níbẹ̀ nígbà tí Jew ni ìgbà ó tó débi kan Peter ó ń bá àwọn Jew ó ń bá àwọn Gentile tẹ́tẹ̀lẹ̀ òun fẹ́ kọ́ àwọn Gentile kan bá wọn jẹun ó lọ ń bá wọn jẹun nígbà tó wá rí pa àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń bọ̀ ó sáré yọ owó pretend ṣé ó ti yẹ yín so that kan wá pé ó tún bá àwọn kinní jẹ and the same thing ló ń ṣẹlẹ̀ lórí tiwa lọ́wọ́lọ́wọ́ ṣé ó ti yẹ yín tẹ bá rí ẹnikẹ́ni tó fẹ́ kinní ẹ tó yẹ kí nǹkan kò ní fẹ́ jẹ́ nǹkan á ṣe nǹkan kí lọ́lọ́run ní kó ṣe kí ni nǹkan tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ṣé tó sáà àwọn leader àwa tá a jó lórí gan a máa ń ṣe mistake ṣé ó ti yẹ yín but tó ṣe mistake nǹkan tó yàtọ̀ láàrin àtàwọn àtàwọn white ni pé wọ́n máa jẹ́wọ́ nǹkan tí mo lọ ṣe láti yẹ báyìí o irọ́ ni o ẹ má bínú o mo ṣe mistake ni o ṣé wọn pé oyégùn nǹkan kọ́ wà tó yẹ kó ṣe gba nǹkan ọlọ́ṣẹ̀ pé nǹkan fún ẹ àwọn mistake kọ́ wà tó máa ṣe early mistake tó máa ṣe ṣé wọn lẹ́sẹ̀ ní sìn máa fún ìlàpẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni ó jáde lọ́jọ́ kó ní òun máa ń pọ̀ ẹ̀kọ́ máa gbọ́ pé òun ti ṣe nǹkan for some time tóun ti preach pé òun discover pé later nígbà tóun ṣe yẹn kò yí òun ní ìsòun realize pé gbogbo nǹkan tóun ṣe ẹrẹ́sì ni now the question is gbogbo àwọn tó ti sọnù ńkọ́ látẹ̀yìn ẹ̀ ṣe etiquette àyìn ẹ̀ nísìn so ẹ̀sìn kan ní problem àwọn abáṣe apply that's why máa sọ fún yàn tó bá mọ nǹkan tó mọ̀ sọ́n pé ò mọ̀ ibi tó dé nìkan kó dé má sọ pé tó ń pé àti fi wọ́n pé ní for example wọ́n lè fi wọ́n ẹ̀yìn pé kó máa sọ̀rọ̀ nípa nǹkan tó lọ́n fi wọ́n ẹni iṣẹ́ tó lọ́n fi wọ́n ẹni tó bá dẹ̀ ṣe ń ṣe báyìí ọlọ́mọ máa gbẹ́kẹ̀lé ẹ̀ ṣé ẹ tí wọ́n sá nísìn now
Ọlọ́run kẹ̀rẹ̀ àdẹ́ntì ọ̀bá tí a mọ̀ pé kí ni Ọlọ́run kí lọ́lọ́run fẹ́ Ọlọ́run nǹkan tó lọ́run fẹ́ ni kíyàn mọ̀ nǹkan tó lọ́run fẹ́ ni ẹni tẹ́yìn rò pé ẹlẹ́ṣẹ̀ ni láyé àti ọ̀run lọ́dọ̀ Ọlọ́run ó lè jáyàn fẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run ó lè ń wo pé òun máa mọ bó ṣe máa gbámú fúnra rẹ̀ ìwọ wá tiẹ̀ ti lọ condemn ẹ̀ ṣé ó ti yé nìsín so ibi tí wàhálà ti ń wà nìyẹn so ẹlòmíì wà ó dọ́gbọ́n cover atrocity tó ń ṣe ìwà tó ń ṣe tó jẹ́ leader ẹlòmíì wà ó fẹ́ fi win èèyàn sí ọ̀dọ̀ ara rẹ̀ ṣé ó ti ń sọ́jà kó lè máa control and that's what we call witchcraft tó bá ti lè manipulate gbogbo at the end of the day a máa sọ ọkọ máa sọ fún yàn kó máa ní nǹkan tó bá ti rí ní Bible bẹ́ẹ̀ ni máa sọ fún yàn nǹkan tó bá ti rí ní Bible tí n bá ṣe tó bá ń gbé kíni bá mi wí tí n bá ṣe mistake bá mi wí but how many leader no lè subject àwọn to correction ibi tí wàhálà ti dé nìyẹn ṣé ó ti yé nìsín then àwọn ọmọ ẹ̀yìn gan tó tẹ̀ ń tẹ̀lé wọn ka ọ̀rọ̀ Ọlọ́run kí ló Ọlọ́run sọ kí ló wí kí ló ní ká ṣe ṣé ó ti yé mà so ibi tí wàhálà ti dé nìyẹn now àwọn míì wà àwọn hide information sọ àwọn èèyàn ibi tó bá dùn náà máa ń sọ fáwọn èèyàn jáde ṣé ẹ ti wọ́n sáyẹn nìsín ibi tó bá dùn náà máa ń sáré kà fáwọn èèyàn but hiding wọn ò jẹ́ kó mọ̀ àwọn hide ibi tó dùn bẹ́ẹ̀ lọ́ máa fi jẹ́ kó yàn mọ̀ ó náà yàn ṣègbè nítorí pé wọn ò ní ìmọ̀ táwọn èèyàn nìyẹn ló ń dá wà lálẹ́ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lára tí ó ti yé nìsín nǹkan tó ṣe. Mr. Odusola mo ṣì ń bọ̀ lọ́dọ̀ yín ẹ má ì lọ because mo láwọn ìbéèrè kan fún yín. Mr. Oshowolu àbí King Oshowolu I'm sorry kábíyèsí o adé apẹ̀lú yìí o èrùkẹ̀rẹ̀ àjọkínní ẹ bá wa gbóhùn sókè. mo kí gbogbo lé mo inú mi dùn fún ètò yìí o. Mr. Ẹnìtàn Olúṣọlá mo kí ẹ̀yin náà. kábíyèsí o. lórí ọ̀rọ̀ tẹ́sọ màá bẹ̀ láti jẹjẹrẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. Religion gangan is the problem of the world, not only Nigeria. Religion ló jẹ́ ká mọ̀ wípé ní ayé ẹkìn bẹ̀rẹ̀ láti ayé àwọn bàbá wa nígbà yẹn tí èèyàn bá ṣe àṣemáṣe nílùú láyé ìgbà yẹn àwọn bàbá rí pé ohun tó ṣe yìí o kò tọ̀nà o ohun tó ṣe yìí wọn kì í ṣe yá ẹ lọ sí ẹ̀yìn odi kó lọ máa gbé lẹ́yìn odi òyìnbó ló dé lọ́jọ́ kékeré tẹ́ fi lè kó ń lù ẹ ti mọ́ wọn ẹ ti mọ́lé òye yín sà only time tí àwọn bàbá wa nígbà yẹn tí wọ́n rí pé ẹ̀sìn ilé wọ́n fi kó wa lẹ́rú ni the slave trade ship tó fi wá kó wọn lẹ́rú is written the name of Jesus Christ ẹrú náà fi kó ẹ̀sìn wọ̀lú ẹrú ni wọ́n fi differentiate every single body wa religion is the main problem of the world. Kí ni America ń bomb Pakistan fún because they are Muslim country? Kí ni Iran ó hate UK fún? Kí ló ń fa Taliban? Kí ni àwọn Boko Haram ń jà fún? Is religion. So Mr. Anita mo against nǹkan tẹ́sán ẹ̀rọ pé ń ṣe religion. Religion is the main problem of the world. Kí ló dé tó fi gbá ìṣẹ̀ṣe sẹ́gbẹ̀ẹ́? Wọ́n gbá ìṣẹ̀ṣe sẹ́gbẹ̀ẹ́ dé pé ọmọ ẹ̀ pé supremacy ò sí inú ìṣẹ̀ṣe. We are all equal to ourselves. Religion they have supremacy. And taking out that ancestors of us ọyọ kú òun wa ọwọ àwọn Europeans wọn máa ń pè kọ ní mental slavery ó yá ìwọ òun sin Ògún ìwọ òun sin Ọya máa ṣiṣẹ́ ló kọ́ kú ẹlẹ́rú they are forced to resist tọ́wọ́ forced láti receive ẹ̀sìn yẹn ẹ̀sìn tọ́wọ́ forced láti receive nígbà táwọn náà bímọ ẹ̀sìn tí wọ́n kọ́ wọn táwọn masters wọn kọ́ wọn náà bẹ̀ sí máa kọ́ wọn bẹ́ẹ̀ sì ṣe generate dọ́là dèní nìyẹn. Ó ti yé yín the most beautiful country in the world òun ni China ò ṣẹ̀sìn ta ló tó China ilẹ̀ fi tó kò sí world tó tó China production China okay sir a bá ń sọ àwọn ọkàn deep a máa dàbí pé èèyàn ẹni ègbélé èèyàn people if you don't have more wisdom about life nǹkan tó ń ṣe inú ayé. ẹgbọ́ ẹ sọ máìdí yín eléyìí sọ̀rọ̀ bóyá nìkan jẹ́ ẹni ègbé tàbí kò ṣe ẹni ègbé èmi máa ń béèrè question kan lọ́wọ́ àwọn èèyàn tẹ bá sọ pé ẹ̀sìn kò lọ church kò gbàdúrà kò ṣe gbá kó tó mú kìrìsìtẹ́nì tàbí ìsìlámù dé kó tó mú kìrìsìtẹ́nì àbí ìsìlámù dé ṣé kò sáwọn tó gbàgbọ́ nínú Ọlọ́run. ẹ kí n continue ọ̀rọ̀ mi sà ṣe ń gbọ́ ṣé mo lè continue sà. kábíyèsí àwa tó kọ ẹjẹ ká mí ọlárẹwájú ẹmí ọlárẹwájú ẹmí.
tàbí ṣé kò ń gbọ́ sà ṣe mímọ́ ọlárẹwájú ẹ mute ó yá máa sọ̀rọ̀ yín ó ti jáde. ṣé ń gbọ́ tó ọba à ń ń gbọ́ sọ yín. ọ̀rọ̀ ẹ̀sìn àwọn Europeans ló kó ẹ̀sìn wá ọba ń sọ nípa Islamic àwọn Arabic ló kó Islamic wá so the business sector mo ti ń go far nínú ayé náà kò sí country kò sí ní tó ṣe ní country rí tí any religion leader kọ́kọ́ dá sí rí tí wọ́n ní kọ́ take impact kọ̀ọ̀kan pé yá o a donate nǹkan báyìí fún àwọn kan tí kò ṣẹlẹ̀ sí yẹn it's all business they all care about their own pockets you understand so it's a profit business tó move jù anybody can build a church láti fìyàn síbẹ̀ kó máa ṣe ó yẹ yín sà religion aspect ló affect religion aspect ló affect politics náà so how can you be a graduate okay ẹ má kí n go deep spiritual kí wọ́n bóyá èèyàn nǹkan tí èèyàn mọ̀ nìyẹn ṣe ń sọ bẹ́ẹ̀ how can you be a graduate of university and sọ pé wàá fi iṣẹ́ tó 4 years university ẹ lè o fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ipò o fẹ́ máa ṣe ṣọ́ọ̀ṣì ibà kí n ṣe owó tó rí bẹ́ẹ̀ o ṣe máa pé owó fún àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì do you know how many people pay tithes every single day about the most successful people in the world are pastors religion leaders. Politicians are all religion people. Gbogbo wọn hide under ìṣẹ̀ṣe ni. Àṣàyàn àmúlíṣẹ̀ṣe ni mí. I've seen a lot of things that pé èèyàn gbọ́dọ̀ máa sọ ń ta. But all those religion leaders will come outside and máa condemn pé ìṣẹ̀ṣe kìíní kan ni wá. But still yet you come in the night and meet us. Àjọ máa ń wà ni. You are the main problem of this world. The religion gangan ni nǹkan tí ó ń fa ìfàsẹ́yìn fún gbogbo ìlú. Tó ń fa ìfàsẹ́yìn tó ń fa ogun. Orílẹ̀-èdè lágbàáyé. Bẹ́ẹ̀ ni kò ń ṣe Nàìjíríà ò tẹ̀ sí bẹ́ẹ̀ ṣáwa ń bọ́ǹbù ara wa ni. Bọ́ǹbù ara wa náà kí ni Taliban jẹ́ kí ni Boko Haram kí ni Mengo Boko Haram religion country Islamic nation. Ẹ ṣe brother mi Ọlá such is life you are welcome. Kábíyèsí Oṣòwòlú ẹ jẹ́ ká kàn bá mi ṣe sùúrù ẹ má ì lọ a sì máa mo ní àwọn ìbéèrè fún gbogbo yín. Èyí tí ẹ̀ ń wò wá nílé Ọmọlúkà Great TV lẹ́wà tí ẹ ti ń wo orí ètò lọ́wọ́lọ́wọ́ Ọmọlúkà yìí náà ló dẹ̀ ń sọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ tí a gbé wálé ní tí a ní kájọ bára wa sọ kájọ fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lé lórí òun ni wípé ẹ̀sìn ǹjẹ́ gbígbé ẹ̀sìn wá sórílẹ̀-èdè wa sí ilẹ̀ Yorùbá ǹjẹ́ àfi ojú wo eléyìí gẹ́gẹ́ bí jìbìtì àbí ká wò ó pé lọ́nà kejì òun là ń discuss kí ni importance religion ìyẹn ẹ̀sìn kí ni kókó ẹ̀ kí ló jámọ́ ní àwùjọ wa òun ni à ń discuss. Ẹ̀yin tí ẹ dẹ̀ ń wò wá ẹ máa bá wa pín ètò yìí ẹ máa bá wa share oore tẹ́ lè ṣe fún wa ni pé kẹ́ bá wa share kẹ́ bá wa pín kí àwọn èèyàn kan lè kẹ́kọ̀ọ́ nínú ohun tó wà ńlẹ̀. Mr. Ọlá such is life ẹ bá a gbóhùn sókè. Kọ́lẹ̀ ogolé o. Ẹ ṣe. Àrẹ̀kú sí mi ẹ̀ ní o. Àdúpẹ́ o. Ẹ̀wọ̀n ọ̀rẹ́ mi kan fẹ́ sọ lórí mátà ẹ̀ ni pé ṣẹ̀rí kọ́ ló ń ṣàánú wa. Ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn ó ti èèyàn ọlọ́wọ́ ẹ̀ka ṣe ẹ̀sìn ilé mi bílí pé everybody ń ṣe báyìí tọ́wọ́ wọn ṣẹ̀sìn. Ṣẹ̀sìn ọ̀nà sáà ní sáà. Ṣẹ̀rí most important wà àwọn olóṣèlú yìí ti mọ̀ pé scam dẹ̀ lẹ̀sìn. Ibi tó ń gbà wọlé sí wa lára gbogbo nìyẹn. Àwọn ní káwa tálíkà àwọn ní ká máa rò pé àwọn pásọ̀ sọ àwọn àfa àpò pé ṣé gbogbo lé ń gbọ́ mi ṣá. Sọ̀rọ̀ later àbí. Hello. Ọlá à ń gbọ́ yín Ọlá such is life à ń gbọ́ yín. À ń gbọ́ yín. Àwọn politician wọ́n ti mọ̀ pé wọ́n ti mọ̀ everything as scam ní Nàìjíríà ìpápátá òun náà ṣe mú wa bí slave. Àwa ń sìn ìlú tá a wà yìí ń sìn àwa la fẹ́ kú sí church àwa la fẹ́ kú sí mosque ìlú òyìnbó bí èrò bóyá wọ́n ń ṣẹ̀sìn báwa ṣe ń ṣẹ̀sìn gbogbo Saudi Arabia àwọn tó mú ẹ̀sìn wá fún wa Nàìjíríà yìí mi èrò bọ́n ṣẹ̀sìn bá ṣe ń ṣẹ̀sìn wọ́n dẹ̀ lówó lọ́jù wa lọ ohun ọ̀rọ̀ wọn tó dẹ̀ ní ó dẹ̀ ń tó wọn lọ́wọ́ ó ń tó wọn lẹ́nu wọ́n fi ń enjoy ara wọn àwa tí a wà ní Nàìjíríà yìí tó yẹ kó a fẹ́ kú sí church àbá fẹ́ kú sí mosque àwa tí ó ní ìyà ń jẹ a dẹ̀ ń pariwo pé ẹ̀sìn èmi bí lè pé àwa kan ti já èmi dẹ̀ bẹ́ẹ̀ mi mọ̀ pé àwọn kan sì wà tó sì ń wà lórí pé bóyá àwọn ò tí ì já rárá bí mi ṣe ń wo mátà yìí lọ ibi tí a fẹ́ bí ká lọ sí pé anything Muslim or Christian is scam in Nigeria or it's not only Nigeria sef in the whole world
scam ní everything pápátá àwọn gọ́ọ̀mẹ̀ntì wa yìí ti mọ̀ tó yẹ̀ náà ṣe ń kó wa lẹ́rú wọ́n ti mọ̀ pé everything pápátá pé tọ́ bá ti ṣe everything àwọn máa lọ tọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ẹ bọ́ ká máa wo gbórúkọ ká máa wo gbórú rọ́bìṣì tó ń ṣẹlẹ̀ báyìí ní lọ́ba tó níjòyè kí Tinubu tó ṣe nǹkan ń ṣẹlẹ̀ báyìí nǹkan ń dàrú lọ lójoojúmọ́ ṣe everything báyìí Tinubu tó fẹ́ jẹ́ kí president kan tó dàgbà pé yóò bá ní ẹ o come outside níjọ́kọ̀ báyìí kò tiẹ̀ wá kò kàn tiẹ̀ sọ̀rọ̀ ń pa kò bá wa yóò tún sọ̀rọ̀ kò sọ pé orí ìwọ̀n tó ṣẹlẹ̀ iṣẹ́ kò tiẹ̀ address wa in a day àbí mi ò rò pé mi ò gbé bí mi ṣe ń wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní everybody jẹ́ ń wo kíní pé ó dà pé àwọn people yóò rí wa rárá wọ́n ti sọ wá di ẹrú pátápátá sí ní anything rárá àbí mi ò rò pé nǹkan tó ń ṣe Nàìjíríà mi kò dọ́dọ̀ yín sá àbí anybody tó wà mẹ́ẹ̀ people are suffering like seriously tó yẹ pé nǹkan tí mò ń sọ ẹlòmíì nínú yín báyìí sìn ó lè jẹ́ pé outside country lẹ́wà kíní yóò lè kàn yẹn kan wọ́n máa gbọ́ information tó ń ṣe lẹ́nu lé ni people are suffering every day by day tó yẹ pé àwọn èèyàn dẹ̀ ń dá ìlú àwọn èèyàn ń kú lọ every day by day cs náà máa gbọ́ pé àwọn kan sọ pé wọ́n ń lọ church wọ́n ń lọ mosque àwọn tó ń lọ mẹ́kà example sìn every month every ilé ìtúnu àwẹ̀ṣẹ́ everything náà máa ń kówó lọ sí mẹ́kà ẹ̀ ń kówó owó ilẹ̀ tí yín tí ò tí tó wá jẹun bí ẹ fi lọ́n bá wọn túnlẹ̀ wọn tó ti da ọlọ́run yẹn ṣe ibo lèèyàn wà téèyàn ti ń gbàdúrà ọlọ́run tọ́lọ́run ò kí ń gbàdúrà yàn. Mr. ní 2 million lákàá ní 3 million lákàá ní 10 million. I will check it. Ẹ má worry, màá check it tá ti ṣe tán sí. Mr. Feyi, thank you, God bless you. Ẹ má sọ̀rọ̀ yín ọlá social life. Mo ní pẹ́ ṣe tán sà, ṣe wà pẹ̀lú mi sà. Àwọn ẹlòmíràn rí owó tẹ́ kọ́ fi help àwọn èèyàn kọ́ fi help situation Nàìjíríà tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Ẹ tún ti ń dáwó kan lẹ́sìn pé ẹ tún lọ sí èmi ò sọ pé wọ́n yín lọ Mẹ́kà ò dá o. Èmi ò sọ pé no against anything nǹkan tó ń ṣiṣẹ́ everything o. But everybody is looking and seeing what is happening in Nigeria now. Ṣé ọ̀rọ̀ sáà sà? Èmi ò believe pé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn àbọ̀rọ̀ nǹkan kan ní ẹ ká máa mú mọ́nu ká máa ṣe everything mọ́ lórí báyìí everything torí Nàìjíríà ti bàjẹ́ pápátá ó ti scatter pápátá àti ẹ̀ ń wá bóyá gbogbo wọn ta lẹ́fọ̀ sẹ́ẹ̀lì lórí pé a fẹ́ tà fún ọ̀hún náà ò lè ra lọ́sọ Nàìjíríà ti di scam pápátá àti lẹ́fọ̀ sẹ́ẹ̀ mọ́ lórí ẹ ṣe bẹ́ẹ̀ ni church is live God bless you ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá mi Fábóyèdé Amosun bàbá mi kí lẹ bá wa rí sọ sọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí. ẹ kú ètò ẹ kú àtàárọ̀. ẹ ṣé mo dúpẹ́ sá. mo kí wa pé a kú àtótó ni inú mi dùn sí ìbéèrè tí ẹ béèrè yìí. so torí mo máa ń bi àwọn èèyàn léèrè ìbéèrè yìí bọ̀ wọn kì í rí èsì kankan fọ̀ jáde. tá a bá ní ká fojú inú wò ní òde òní foundation Nàìjíríà ó ti wọ́ níbo ló gbà wọ́. àwọn èèyàn òkè ni most àwọn àgbàlagbà ń wò wọn wulẹ̀ tẹ bá tún rẹ́lòmíì náà tẹ rò pé ẹ kó sọ ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ ń lọ kálukú máa lọ irọ́ lọ́rùn. ẹ̀sìn òun ni foundation country kọ̀ọ̀kan àti culture tí foundation yẹn bá ti wọ́ láti ilẹ̀ gbogbo èèwò dókè. ẹ wo àwọn orílẹ̀-èdè tí wọ́n ní ìdàgbàsókè lọ́jọ́ òní ń tẹ́ ẹ máa study ni wípé wọn ò jẹ́ kí anything tó lè affect religion wọn kó wá nítorí ìlú tẹ́ bá ti rí tí wọn ò bá ti mójútó nǹkan tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí religion wọn wọ́n máa ń padà ní problem ní tí wọ́n máa lè gba ẹ̀sìn míì. ẹ wo orílẹ̀-èdè àgbáyé orílẹ̀-èdè wo lẹ rí tí ẹ̀sìn méjì wá àbí mẹ́ta àbí mẹ́rin tó nísinmi ẹ mú jáde. tí religion bá ti lè kọjá ẹyọ kan ní orílẹ̀-èdè kan dandan ni kí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ má nísinmi. ẹni tí kò bá gba tí mò ń sọ ìgbọ́ kó search online kó wo àwọn country tí wọ́n jẹ́ pé wọ́n ní 2-3 religion kan lọ wo irú ìgbésí ayé tí wọ́n ń gbé ń bẹ̀. ẹ rí i pé war máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ economy máa collapse oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ìdí ni wípé tí ẹ̀sìn yẹn tó bá ti dé tó bá yẹ pé foundation yẹn ni wọ́n restructure gbogbo religion ó ní tá a bá ń dádì gbogbo religion lágbàáyé gbogbo wọn ló ní kọ́nùkọ́họ̀ bọ̀ n tó ṣẹlẹ̀ ni pé bí a ṣe ń lajú sí ó ní wọ́n make correction wọ́n tún àwọn nǹkan kan ṣe nínú àwọn religion yẹn fún ìwúlò ìlú yẹn country yẹn so wọ́n rí pé eléyìí ò dá ẹ jẹ́ ká yọ kúrò ẹ jẹ́ ká change ẹ̀sẹ̀ lé eléyìí ò dá ẹ wo bí China ṣe ń wá sí Nàìjíríà tó bá ṣe ní wọn tó they will never come to Nigeria without even take their
status àwọn status wọn yẹn àwọn èrè wọn they will put it in their food restaurants. tó bá tẹ́ ẹ̀ bá fara wọn wọn ò ní kẹ́ ẹ wá àwọn aráàlú wọn ní kí wọ́n wá wọn ò rán yàn if you want to eat tó bá ti mọ̀ pé ò lè jẹun bẹ̀ máa lọ àwọn tí wọ́n ní wọ́n hó pọ́n ẹ̀ fún so wọ́n dúró lórí àwọn nǹkan kan tó yẹ pé wọ́n ti restructure kì í ṣe pé kò ẹ̀sìn kan wà tó dáa jù kò sẹ́sìn tí ò ní tiẹ̀ nú bọ́ tó bá ti di pé à ń lajú sí à ń change àwọn in tí ò dáa bẹ̀ kó lè bá a wúlò fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yẹn ni ẹ rí i pé láyé òde òní ẹ̀sìn ní dá wàhálà alẹ́ sí nísìn tẹ́nìkan bá fẹ́ dìbò fẹ́ election tó bá ti lè jẹ́ Christian àwọn Christianity ó support tó bá lè jẹ́ Muslim máa dóńdó wípé àwọn tó bá jẹ́ Muslim làwọn máa fún ní vote tó pọ̀ jù so àwọn kinní yẹn ó ti ní ìpalára tó pọ̀ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà débi wípé bẹ́ẹ̀ bá rán ọmọ yín ní school wọ́n máa fi tẹ̀sìn ṣe fún even àwọn èèyàn kan gan tún rẹ́dì pé tẹ́ bá fẹ́ gba iṣẹ́ ní Nàìjíríà tẹ́ bá lọ sí NNPC tẹ́ fẹ́ gba iṣẹ́ tí olórí NNPC báyìí lè jẹ́ Christianity tẹ́ bá jẹ́ Muslim ẹ lè máa ní àwọn challenges kọ̀ọ̀kan. èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ mo ti experience irú ẹ̀rí ẹni tó bá ní mo rí tẹ́nìkan pa I agree I disagree òun ló mọ̀ mo ti experience lórí school university secondary school public school tí mo fi tì náà nípa religion aspect even nínú mọ́tò téèyàn máa ń wọ̀ yẹn tó jẹ́ pé lómi máa tún torí pé mo ti jẹ́bọ̀ tó bá yẹ pé ara wọn ni already àti free pọ̀ mọ́ but láti jẹ́ pé ó ti rí pé ẹlẹ́sìn míì ni wàhálà ti dé tí kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ èmi rò pé ìfẹ́ ni gbogbo ẹ̀sìn preach love òun ló ṣe kókó nínú gbogbo ẹ̀sìn nígbà tó bá tí ni ò bá dùn sọmọ làkè free pọ̀ mọ́ but láti jẹ́ pé ó ti ẹ̀ ló ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín. ṣé ẹ respect irú nǹkan báyẹn kí àdúgbò yìí ó tòrò ok fine mo jẹ́ bóyá Christianity example mo fẹ́ ṣe councillor àdúgbò mi but àwọn tó pọ̀ jù ládùúgbò mi they are Muslim ẹ máa rí pé ẹ̀tanú máa ṣẹlẹ̀ láàrin yẹn bọ̀ mo yẹ kí ẹnìkan wà á dìde láàrin àwọn Muslim yẹn pò náà fẹ́ ṣe councillor bọ̀ ní tí mo rò bóyá ká wò ni pé ta ló tó ṣe nǹkan ẹ̀ ta ló lè ṣe kì í ṣe pé ká máa wá wò pé nípa religion ká fi mú nǹkan yẹn no ó yẹ ká fi nǹkan pé ṣé qualities yẹn ta ló nínú ọ̀ méjèèjì but a kì í lo ìyẹn a máa lo religion àwa ara wa náà ni ẹlẹ́sìn mi ni o máa support ẹlẹ́sìn mi ni o àmúra àwọn kan mo ti experience ibi tí wọ́n ti ń preach mi ní dákọ̀ bóyá Christian or Muslim mi ní dákọ̀ wọn but wọ́n ń preach nínú ìjọsìn wọn wípé tó jẹ́ tábà ní ìjọsìn ó lè jẹ́ mosque ó sì lè jẹ́ kí lorúkọ lè jẹ́ temple Ifá ó lè jẹ́ Christianity church so ẹni yẹn ń preach pé ẹni tó bá dìbò fún lágbájá nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ tó sì ń fi ègún lélẹ̀ fún àwọn ọmọ ọ̀jọ́ àwọn ọmọ yẹn àwọn ọmọ olùsìn ẹ̀ wípé tó ń báyìí lè dìbò fún lágbájá nǹkan báyìí ó ṣẹlẹ̀ kí ló dé. so ẹ ṣe bàbá mi ẹ ṣeun ẹ má jẹ́ kó ṣe jẹ́ nìyẹn. a fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ ṣe kí n tó béèrè àwọn ìbéèrè yẹn mo ti ní àlejò míì Ọlárẹ̀wájú Murtala àwọn náà ti wà pẹ̀lú wa ẹ má bínú o ẹni tí mo bá gbé jáde ẹ má rò gẹ́gẹ́ bí ìkọjá ààyè mo fẹ́ kí àwọn míì tún lè contribute ní tó bá tún yí kàn yín máa tún padà gbé yín wọlé gẹ́gẹ́ bí àṣeṣe Ọlárẹ̀wájú Murtala ó yá gbóhùn sókè kí lẹ ti rí ọ̀rọ̀ ẹ̀sìn sí pàápàá jùlọ lórílẹ̀‐èdè yìí kí lẹ lérò ìrọ̀nà wo ló fi ràn ènìyàn lọ́wọ́ a pariwo pé tá a bá lọ ṣọ́ọ̀ṣì àgbà Ọlọ́run gbọ́ a bá kú à ń lọ sọ́run rere ta ló mọ bọ́run ṣe. mo kí gbogbo àwa tí a ti ń sọ̀rọ̀ látàárọ̀ ìgbàládùra wípé Ọlọ́run aláàánú jùlọ àánú rẹ̀ kò ní ká kúrò lórí wa. àmín àṣẹ Èdùmàrè. mo kọ́kọ́ kí yín ọmọ Lúkà mo kí yín kú akitiyan yín lórí kó lè dáa àti lórí kí ìgbáyé gbádùn kó lè wà wàhálà wa kò ní já sásán. àmín àṣẹ Èdùmàrè. now lórí ọ̀rọ̀ tá à ń sọ ṣe ń rí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn ń capitalize lórí ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ wọ́n ní ká tó ṣe òòṣà à ń ṣòòṣà mo fẹ́ mú wa rán lọ sí ayé ìjọ́un náà bàbá
ọmọ Ọ̀yọ́ lèmi kọ́yọ̀ tó wà níbi tó wà lónìí mo gbọ́ pé ó di ọ̀nà méje tí ogun ló ṣí Ọ̀yọ́ kúrò lọ́nà méje kọ́yọ̀ tó wà níbi tó wà lónìí ogun àwọn wo ni ogun àwọn Fúlàní ni. Ogun Kírìjí Ẹ̀gbá parapọ̀ ogun wọn ń kóni lẹ́rú wọ́n ń ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ ká ti ibi ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wo ìrìn àjò ìṣẹ̀dálẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá a ó rí dájúdájú wípé tá a bá wá ń sọ wípé ẹ̀sìn ló ń dá wàhálà lẹ̀ kì í ṣe ẹ̀sìn kò síbi gbogbo tí àìṣòdodo ò ti sí àti ibi gbogbo tí ìfẹ́ tara ẹni nìkan bá ti ń jọba kódà kan má gbẹ́sìn wá láti ìlú míì kò síbi tọ́dàlẹ̀ ò sí náà fi sọ pé ọ̀dàlẹ̀ bálẹ̀ kú ẹni dalẹ̀ ó bálẹ̀ lọ. Nítorí pé ká tó ní àtìgbà láti ìgbà ìwáṣẹ̀ ni àwọn ọ̀dàlẹ̀ ti wà àwọn òbílẹ̀jẹ́ ti wà nínú ìran ènìyàn òbílẹ̀jẹ́ tó jẹ́ ẹ̀jẹ̀ òbílẹ̀jẹ́ ló wà nínú rẹ̀ kò bá ṣe ẹ̀sìn ìbílẹ̀ o kò bá ṣe ti kírísítẹ́nì o kò bá ṣe ti mùsùlùmí o ìwà òbílẹ̀jẹ́ náà ni yóò máa wù. Wọ́n ní bá a bá gún ọlọ́lódó tá a lọ àtàlọ́ ìwà ata ò ní fatálẹ̀. Bẹ́ẹ̀ni. Ojú sùnùkùn tí mo fẹ́ kẹ́ jẹ́ ká wò ó ni wípé sẹ́ẹ̀rí ọlọ́run wa yìí bó ní kálukú bá ṣe dàmọ̀ sí bẹ́ẹ̀ ni yóò ṣe máa sin ọlọ́run yẹn. Ohun tó fa gbogbo rúdurùdu yìí pátápátá ni wípé gbogbo èèyàn láyé tí ò bá ti sí ìbẹ̀rù ọlọ́run nínú ẹ̀ gbogbo àwọn èèyàn tó ń hùwà tí wọ́n ń hù lénìí tó fi rí bó ṣe rí mo fẹ́ sọ fún yín pé kì í ṣe ẹ̀sìn nítorí wọn àbẹ̀rù ọlọ́run tó dá wọn. Láti pilẹ̀ṣẹ̀ wá lọ́lọ́run ti dá ìran ènìyàn àwọn èèyàn ẹni tó bá jẹ́ pé ẹ̀sìn ló bá gbé kárí ẹni yẹn gẹ́gẹ́ bá padà ṣíṣú désàlẹ̀ kòkò ọ̀dà ọlọ́run tó sọ nípa ẹ̀mọ́. Ẹni tó bá ń gbogbo orúwà bó jẹ́ mùsùlùmù bó jẹ́ christian bó jẹ́ lẹ́sìn àbáláyé tó ń fi nítorí ẹ̀sìn da ìlú rú ẹni yẹn ò dá ọlọ́run mọ̀. Ọlọ́run ò ṣe é gbìjà o. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kò ṣe é gbìjà. Ó bú ọlọ́run mi ó sọ̀rọ̀ kan sí ọlọ́run mi ó hùwà kan nípa ọlọ́run mi ẹni yẹn ò dá ọlọ́run mọ̀ kò mẹ́ni tí ọlọ́run yẹn ṣe. Ara àwọn ẹlẹ́sìn kan tí wọ́n dáná sun odindi èèyàn kan. Ọlọ́run jẹ́ ẹni téèyàn lè gbìjà. Ara àwọn ẹlẹ́sìn tó dáná sun odindi èèyàn kan wọ́n nítorí pé ó sọ̀rọ̀ jù. Bẹ́ẹ̀ ni gbogbo alágbọ́ gbogbo alárí àwọn yẹn ò dá ọlọ́run yẹn mọ̀. Ọlọ́run kọjá ẹni téèyàn ẹlẹ́ran ara máa gbìjà. Ọlọ́run kọjá bẹ́ẹ̀. Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Àwa èèyàn lásánlásán a lè gbìjà ọlọ́run. Ṣé a mọ ibi tó ń gbé ni? Ṣé a mọ ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ ni? Ṣé a mọ tó fẹ́ ni? Ṣé a mọ nǹkan tí ò fẹ́ ni? Àṣìṣe pátápátá gbáà ó ní gbogbo àwọn èèyàn ń ṣe ní gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Ṣùgbọ́n ìmọ̀ràn tèmi fẹ́ mú wá lórí ètò yìí ìdí tí mo fi sọ pé mo disagree lẹ́ẹ̀kan mi ò fi bá ọ̀rẹ́ mi èèyàn mi fi bá jà mi dẹ̀ fi bú. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká capitalize lórí wípé ẹ̀sìn ló ń da nǹkan rú ẹ̀sìn ló ń ba nǹkan jẹ́. Ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ wò ṣé nínú abọ̀rìṣà babaláwo oníṣẹ̀ṣe christian muslim níbo ni ò ti sóbìlẹ̀ jẹ́. Kò síbi tí ò sóbìlẹ̀ jẹ́ ẹ̀. Ohun tó ṣe pàtàkì nǹkan tí mo fi mo sọ̀rọ̀ láti dárúkọ bàbá kan náà tó ń ṣe program nǹkan ẹyọ kan tí mo fi láìkì ẹnìyẹn tó máa ń sọ ni wípé ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ó ń darí ọ̀rọ̀ rẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run direct tí ò ní alátẹ̀gùn tí ò ní nǹkan kan tó yẹ pé ọlọ́run ó mọ̀ wípé ọlọ́run yìí lọ́ba tó lè tí ó ṣèdájọ́ gbogbo wa nígbà tó bá yá á níbẹ̀rù rẹ̀ á bẹ̀rù rẹ̀ ìbẹ̀rù ọlọ́run yẹn ni kí a gbìyànjú
àtọmọdé àtàgbà ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Bá a bá lówó a máa kú, bá a bá lówó a máa kú, bá a bá kọ́lé a máa kú, bá a ṣẹ̀sìn á kú, bá a ṣẹ̀sìn á kú. Ẹ̀sìn yìí dẹ̀ wá ní kò tiẹ̀ wá gbé wa déjọba ọ̀run. Ẹni tó bá ń ṣẹ̀sìn tí ò níwà, tí ò wà dáadáa, òun ṣẹ̀sìn òun pọmọ nìkejì lẹ́kún, òun ṣẹ̀sìn òun ba tẹni ẹlẹ́ni jẹ́. Kí wá ní àrídánilójú ẹ̀sìn tó ń ṣe pé o máa rí ojú rere Ọlọ́run. So ohun tí mo fẹ́ gbà wá nímọ̀ràn ni wípé gbogbo wa ìjọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù Ọlọ́run báyìí. Ẹ jẹ́ kẹ́rù Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní bà wá. Èmi ò fẹ́ lọ jìnnà jù torí èèyàn bá sọ̀rọ̀ wọn ni sọ pé báyà torí pé ó jẹ́ Christian àbí torí pé ó jẹ́ Muslim àbí torí pé ó jẹ́ kínní. Ẹ̀sìn yòówù tó o bá ń ṣe bẹ̀rù Ọlọ́run. Ẹ ṣé dádì, ibi tí ẹ sọ̀rọ̀ dé yẹn ó yé wa. Ẹ ṣeun bàbá mi, ó dẹ̀ yé gbogbo àwọn ọmọ Yorùbá. But ìbéèrè tèmi kàn fẹ́ béèrè lọ́wọ́ yín kí n tó lọ sọ́dọ̀ bàbá mi ẹni ìtàn. Òun ni wípé ẹni kì í ṣe ẹ̀sìn ní ìṣòro. Èmi náà sọ níbẹ̀rẹ̀ pé èmi ò gbàgbọ́ pé ẹ̀sìn ó jẹ́ ìṣòro. Ṣùgbọ́n àwọn tí wọ́n gba ẹ̀sìn, àwọn gangan ní ìṣòro. Ǹjẹ́ ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí bàbá? Pé àwọn tó gba ẹ̀sìn fún wa, tí wọ́n ń kọ́ wa lọ́nà ẹ̀sìn, àwọn gangan ní ìṣòro. Fún àpẹẹrẹ, ẹni tó jẹ́ ìmáàmù ní ìlànà Mùsùlùmí, ṣé bí ànábì ṣe kọ́, ṣé bẹ́ẹ̀ ló ṣe ń kọ́ àwọn ènìyàn? Ẹni tó jẹ́ GO tàbí pásítọ̀ ní ìlànà Kìrìsìtẹ́nì, ṣé bí Jésù ṣe kọ́, ṣé bẹ́ẹ̀ ló ṣe ń kọ́ àwọn ènìyàn? Òun ni mo fẹ́ sọ pé àwọn tó gbé ẹ̀sìn, tó gba ẹ̀sìn tó ń fi ń kọ́ àwa, àwọn gangan ni oníjìbìtì, àwọn náà fẹ̀sìn lù wá ní jìbìtì. Ǹjẹ́ gbàṣẹ́ lè dádì? Bàbá wa láríwájú. Kò sírọ́ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Kò sírọ́ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Ẹ là kó yé wa dáadáa. Òdodo lọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Òdodo ni. Ìdí àti ìtumọ̀ ni wípé Ọlọ́run ó ní ètò ní inú ìlànà tó fẹ́ ká máa tẹ̀lé. Ókè, ẹ jẹ́ kémi fi kan ṣàpẹẹrẹ báyìí o. Fún bí àpẹẹrẹ, Christian ni mí. Wọ́n ní Áńtíókù láti pe àwọn onígbàgbọ́ ní Christian nítorí pé ìwà àti ìṣe wọn jọ ti Kristi. Kí ni ohun tí wọ́n ṣe l'Áńtíókù ni wípé nínú ìṣe àwọn apostoli Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo èèyàn ta nǹkan tí wọ́n ní. Gbogbo èèyàn ta nǹkan tí wọ́n ní. Wọ́n kó wá sí ọ̀dọ̀ àwọn apostoli. Wọ́n wá ṣe ìpínfúnni fún gbogbo èèyàn. Kò wá sí ẹnìkan tó dá sọ wípé èmi ni mo ní nǹkan yìí. Kò sí ẹnìkan tó dá sọ wípé èmi ni mo ní nǹkan yìí. Bíbélì sọ pé gbogbo wọn jùmọ̀ ní nǹkan kan ṣọ̀kan. Wọ́n jọ ní gbogbo ẹ̀ ni, kò sẹ́ni tó sọ pé ọ̀dà ilé yìí àga ayé mi ni mo ní, eléyìí tí ayé mi ti tèmi ni. Gbogbo wọn jùmọ̀ ní nǹkan kan ṣọ̀kan. Number 2, ẹ jẹ́ á wo ọmọkùnrin ọlọ́rọ̀ yẹn ìgbà tó tọ̀ Jésù lọ. Ó ní kí ni kémi ó ṣe kémi ó lè là. Ó ní lọ ta gbogbo nǹkan tó ní lọ fi tọrẹ. Wàhálà bá dé. Ló wá ní yóò wá ti ṣòro tó fún ọlọ́rọ̀ láti wọ, ó rọrùn fún ràkúnmí láti wọ abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Gẹ́gẹ́ bí ohun tẹ́ ń sọ, ìlànà tí a fi lélẹ̀, wọ́n lè quote mi right, wọ́n lè quote mi wrong. Ìlànà yẹn kọ́ là ń tẹ̀lé. Ìdí náà tó fi jẹ́ pé àwa tá a gbé ẹ̀sìn dání, àwa yẹn gangan ni ìṣòro, kì í ṣe ẹ̀sìn. Bóyá bí tí mo ń sọ̀rọ̀ lọ yẹn ó máa ti yé gbogbo wa dáadáa. Ó yé wa. Bàbá mi ẹni ìtàn Olúṣọlá, kí lẹ rí sí ohun tí bàbá wa sọ yìí? Ṣé ẹ lérò pé ẹ sọ̀rọ̀, ẹ gbóhùn sókè, ẹ sọ̀rọ̀. Mo ti sọ fún yín láti gbẹ̀yìn gbà tó ti kọ́ bẹ̀rẹ̀. Ẹ máa bá wa láìkì program, ẹ ṣí, ẹ máa láìkì, ẹ máa stop. Nǹkan tẹ́ ẹ sọ, àwọn èèyàn tó ń túmọ̀ nǹkan tó ń tíṣ àwọn èèyàn tó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, àwọn gan ni problem, kì í ṣe ẹ̀sìn. Òun mo sọ fún yín, mo sọ fún yín láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mo ní òtítọ́ ló ń gbé wọlé lékè. Ó ní ẹ̀gàn ni ẹlòmíì wà àti ó ti ń cover òdodo, kò fẹ́ kàn yàn mọ́ òdodo.
tí ó ti yé yín bóyá ẹ ká tap kí ni mo ti ń gbọ́ ẹ̀kọ́ látẹ̀dọ̀ra mi tí ó ti yé yín so òdodo táwọn èèyàn àwọn orí ìgbà míì wọn máa ń cover nǹkan fún àwọn ọmọ èèyàn wọn fẹ́ kọ́ mọ òdodo ibi tí wàhálà ti dé nìyẹn ibi tó bá dẹ̀ ti sí òdodo tí ò sí bẹ̀rẹ̀ Ọlọ́run ṣe tó ọsàn nísìn irú nǹkan tó ń ṣe wọn máa ṣẹlẹ̀ kì í ṣe ẹ̀sìn ní problem wa kì í ṣe ẹ̀sìn àwọn tó ń kọ́ tó ń ṣàlàyé nǹkan yéèyàn then tẹ bá wo ẹlòmíín wà Ọlọ́run ò fi rán bọ̀ nítorí pé nǹkan tó máa jẹ so ẹni tó yẹ pé nítorí nǹkan tó fẹ́ jẹ ló ṣe sọ pé òun jẹ́ pastor lòun jẹ́ imam nǹkan tó máa fi benefit rẹ̀ ló máa sọ nǹkan tó máa fi gbowó ló máa sọ kì í ṣe nǹkan tọ́lọ́run sọ fún tẹ bá rẹ ẹni tí ó ní pé tọ́lọ́run ti sọ nǹkan fún àìwé ogun àbà nǹkan tó mọ̀ kó tóun bá ṣe nǹkan òun máa jìyà ẹ̀ ṣé ó ti yé nìsín á sọ tọrọ á sọ òdodo fáwọn èèyàn nǹkan báyìí lolúwa wí báyìí lolúwa sọ ṣé tí wọ́n sá nìsín mò ń sọ fún gbogbo èèyàn pé ẹni tí wọ́n bá lè bá wọn sọ tọrọ obìnrin wà láti dé ṣé ó ti yé ń sà nígbà ayé àwọn bàbá wa mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn Christian àwọn gbòǹgbò bàbá kan tó ń sọ pé Nàìjíríà gbọ́ olúwa ó sọ nǹkan tó lúwa sọ fún Nàìjíríà raw and direct ṣé tí wọ́n sá nìsín raw and direct pé ẹrú onípìwàdà nǹkan báyìí lọ́rùn fẹ́ nǹkan báyìí lọ́rùn fẹ́ nǹkan báyìí lọ́rùn fẹ́ nǹkan báyìí fẹ́ and torí pé kí ni ó gbọ́ directly from the Ọlọ́run ṣé tí wọ́n sá nìsín nǹkan tó pin Ọlọ́run dẹ̀ sọ ṣé rí tíyàn bá ń ka Bible dáadáa tó bá ka àwọn òwe mímọ́ tó kọ fún wa bọ́lọ́run ṣe kọ́ tó bá ṣe òun ni Ọlọ́run fẹ́ but a máa ń yí láti suit ara wa ṣé tí wọ́n sá nìsín ẹni tọ́rọ̀ Ọlọ́run bá bá wí ẹni tọ́rọ̀ Ọlọ́run bá lè correct ṣé tí wọ́n sá nìsín a jẹ́ pé òun ló ń ṣe tirẹ̀ so àwọn èèyàn ti fẹ́ tí wọ́n lọ ń ṣe kì í ṣe ìfẹ́ ti Ọlọ́run ibi tí wàhálà ti dé nìyẹn ṣé tí wọ́n sá nìsín ẹni tó yẹ pé owó ó ń wọ̀ ọ̀nà àgbà tó ti fẹ́ gba olówó àti gbọ́ làwọn bàbá wa kò sí bó ṣe lówó tó wọ́n bá gbé wá fásán pé lọ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ni ṣé ó ti yẹ but níbi tó yẹ pé àmì ti gbowó níbi tó gbó tó yẹ kó sòtọ́ kò sódúró mọ́ ṣé ó ti yẹ ní sàrà lọ wá pítọ̀ á fi bá àkàrẹ̀ lẹ́yìn nǹkan báyìí kò ní ka nǹkan tó bá sísẹ̀ tó bá dé bírú bàbá mi Ọláńwájú wọn sọ nǹkan lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé mo sọ nǹkan mo ní Jésù àtàwọn ọmọ ẹ̀yìn wọn ò dá wọn mọ̀ ẹ mọ̀ pé mo sọ pé wọn ò dá wọn mọ̀ tó ń kọ́ wà ní nǹkan tó jẹ́ kókó ìfẹ́ ìbẹ̀rù Ọlọ́run ìṣọ̀kan ṣé tí wọ́n sẹ́ ní ìsìn ìṣọ̀kan even gan àwọn tẹ bá rí àwọn bàbá àwọn oníṣẹ̀ṣe náà ní ayé àtijọ́ agbọ́npa akàtọ̀ bá tiẹ̀ gbọ́n wọn láyé akàtàn wọn ò fi kán pé kankan tẹ bá wò wọn á sòótọ́ nǹkan báyìí ni àní bẹ́ẹ̀ ló ṣe máa rí torí wọ́n dúró lórí òdodo wọ́n dẹ̀ bẹ̀rù Olúwa ṣé tí wọ́n dẹ̀ bẹ̀rù ìfẹ́ so nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn àbẹ̀rù àṣòdodo ṣe tí wọ́n sá nísìn àwa ń yí ọ̀rọ̀ Ọlọ́run so that láti fi báàkì nǹkan tá a fẹ́ sọ ká ti sọ lẹ́yìn so that àwọn èèyàn onímọ̀ pé nǹkan báyìí pé à ń tọ́ àwọn èèyàn so nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn kì í ṣe ẹ̀sìn. ẹ ṣé mo dúpẹ́ King Oṣówọ̀lú kí lẹ rí sí ìbéèrè tí mo béèrè wọn. mo wà bí sà lórí ọ̀rọ̀ tí àwọn bàbá mi méjèèjì sọ yẹn wọ́n ń sọ̀rọ̀ nípa ìgbà tí Bible dé ni wọ́n fi ń sọ̀rọ̀ ayé tí ń exist before Bible ó ti yé sà ọgbọ́n ọnú dẹ̀ ṣe ń bẹ lọ́wọ́ àwọn àgbàlagbà before Bible àwọn tó gbé ẹ̀sìn wá ló jẹ́ káwọn bàbá àti ìyá yẹn kọ́ mọ value kan tó ń pè lówó ó yá ta ẹrú 5 fún wa a máa fún ẹ ní comb ta 100 fún wa a máa fún ẹ ní ṣíbí àwọn bàbá yẹn ò mọ̀ kankan tó ń jẹ́ nípa value of money ó ti yé àwọn náà yẹ kó máa mọ̀ pé wọlé nù lágbájá lọ àwọn náà jẹ́ àwọn ọgbà yẹn tí mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bí Mr. Ọlọ́runjú ò ti dé tí o bá dalẹ̀ nígbà yẹn láwọn àgbàlagbà yẹn ó máa ń léyàn kú òun lù ni. bẹ́ẹ̀ tàbí kán ní kó lọ kú. bẹ́ẹ̀ ni ó lè nù ẹ́ kan kó lọ kú ọkọ̀ fòrò lé ẹ kú òun lù pa tí ẹ̀sìn dé lọ́bẹ̀ sí máa tìyàn mọ́lé. ìgbà yẹn everything was equal a mọ̀ pé ọba lélẹ̀ baálẹ̀ lélẹ̀ eléyìí jù mí lọ eléyìí jù mí lọ àṣà yẹn àti culture yẹn làwọn ẹ̀sìn gbà lọ́wọ́ wa tó fi gbé ẹ̀sìn lé wa lọ́wọ́. so tí ẹ bá ń sọ̀rọ̀ nípa pé Bible verse àti nǹkan ti Bible verse that mean pé seek more about your history
So ohun tó ń ṣẹlẹ̀ yìí is beyond this Bible verse tẹ́ ń sọ. Quran tí wọ́n ń sọ, ẹ̀sìn èdè tí àwọn kan ń sọ lókè àràbó ni nǹkan tí wọ́n ń kà. Ẹ ṣé bàbá mi, kó tó di pé mo pe Ọ̀túnba Gold kí wọ́n bá wa sọ̀rọ̀. Mo fẹ́ ju general question kan sílẹ̀, ẹni tó bá máa bá wa dáhùn ẹ̀ á sọ nígbà tí Ọ̀túnba Gold bá ti sọ ọ̀rọ̀. Tí a bá ní ká wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, mostly, mo sọ pé àwọn tó gba ẹ̀sìn tí wọ́n dẹ̀ fi ń kọ́ wa, tí wọ́n dúró sí ipò aṣíwájú, àwọn ni wọ́n fi ẹ̀sìn tí wọ́n fi ń lu jìbìtì. Bàbá mi fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní Áńtíókù oníkálukú kó nǹkan tó ní oko wá, wọ́n tà á equally, wọ́n dẹ̀ pín fún oníkálukú pé ìwọ gbà, ìwọ gbà, ìwọ gbà, ìwọ gbà. Olúkálukú dẹ̀ gbà pẹ̀lú inú dídùn. Ṣùgbọ́n láyé òde òní, níṣẹ́ làwọn adarí ń gbà á, tán dẹ̀ ń pọ́kẹ̀tì ẹ̀, tán dẹ̀ ń jẹ. Tán dẹ̀ ń rí àwọn tí ìyà ń jẹ. Yàtọ̀ sí yẹn, tá bá ní ká tẹ̀lé nǹkan tí bí Kristi kọ́ wa nínú Bíbélì, ó máa sọ̀rọ̀ nípa ìfẹ́ ọmọlàkejì. Nígbà tẹ́nìkan béèrè lọ́wọ́ Jésù pé Jésù, kí ni mo lè ṣe tí mo fi máa rí ìjọba Ọlọ́run? Jésù sọ fún, ó ní òfin méjì péré ló wà. Ó ní òfin àkọ́kọ́, nífẹ̀ẹ́ Ọlọ́run rẹ tọkàntọkàn. Ó ní ìkejì, fẹ́ràn ọmọlàkejì ẹ tọkàntọkàn. Ó ní òfin kan kò sì lòdì sí irú wọn, ní òfin méjì yẹn péré lòfin. Tó o bá lè tẹ̀lé méjì yẹn, olóò ti yege. Bọ̀tẹ́ bá wá fọ́lò nǹkan tí Bíbélì yẹn sọ, ó tú òfin kejì yẹn palẹ̀ dáadáa. Tẹ́ bá lọ wo inú Old Testament, ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa òfin kejì yẹn, ìyẹn tó fi sọ pé fẹ́ràn ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ. Inú ẹ̀ lòfin 10 ti jáde. Òfin 10 yẹn, inú ẹ̀ ló ti sọ pé ìwọ kò gbọ́dọ̀ jalè, ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, ìwọ kò gbọ́dọ̀ ṣàgbèrè. Tẹ́ bá wò ó, tẹ́ bá combine ẹ̀, tó o bá fẹ́ràn ọmọlàkejì ẹ, o ò ní pa á. Tó o bá fẹ́ràn ọmọlàkejì ẹ, o ò ní lọ jalè, o ò ní jí ní nǹkan. Tó o bá fẹ́ràn ọmọlàkejì ẹ, o ò ní ṣàgbèrè pẹ̀lú ẹ, o ò ní mú dẹ́ṣẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tẹ́ bá wá wo ayé ìsìn, ẹ fúnra yín, ẹ fojú inú wò ó pẹ̀lú nǹkan tèmi sọ yìí. Mi ò mọ Kùránì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tẹ́ bá fojú inú wò ó, ṣé ẹ lérò yìí pé àwọn tí wọ́n pera wọn ní olórí ẹlẹ́sìn gangan, àwọn ni wọ́n ń kó ènìyàn lọ sí ọ̀run àpáàdì? That is, tó bá jẹ́ pé lóòtítọ́ ọ̀run àpáàdì wà, àwọn wọ̀nyí gangan ni wọ́n lead àwọn èèyàn lọ sọ́run àpáàdì. Tẹ́ bá wo bó ṣe ń lọ lásìkò, ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ò tiẹ̀ ní interest àti lọ church mọ́. Tòró dàbẹ́ ni pé àwọn èèyàn ojú wọn ti ń ṣí, ojú wọn ti ń là. Màá wá fún yín láyè kẹ́ sọ̀rọ̀, but ẹ jẹ́ kí bàbá mi Ọ̀túnba Gold, ẹ jẹ́ kán sọ níwọ̀nba ṣókí, torí àwọn ṣẹ̀ wọlé ni. Ọ̀túnba Gold, over to you. Ẹ ṣeun sá, mo kí gbogbo ilé o, mo kí gbogbo ẹni tó ti sọ̀rọ̀ síwájú náà tẹ́lẹ̀. Mo join nígbà tí dádì wọ Ọlárẹ̀wájú ń sọ̀rọ̀ ní, so pẹ̀lú nǹkan tó ń sọ ni mo fi mọ nǹkan tó dà pé a ti ń sọ bọ̀. Ṣe rí bẹ́ẹ̀mi ṣe rí o, ó dà pé lákọ̀ọ́kọ́ náà, ṣíṣe ẹ̀sìn ó yàtọ̀ sí sísin Ọlọ́run. And ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀sìn là ń ṣe ń sìn, kò ti dandan pé à ń sin Ọlọ́run. Ẹ̀sìn ó dẹ̀ yàtọ̀ sí sísin Ọlọ́run. Ó yẹ ká máa fi ẹ̀sìn sin Ọlọ́run ni, ṣùgbọ́n ẹ̀sìn yẹn gangan la wá ń ṣe. Ló ṣe jẹ́ wípé ó dà pé à ń fọ́lò nǹkan tí àwọn tó ń darí ẹ̀sìn wa bá sọ, ju nǹkan tó yẹ kí ẹ̀sìn yẹn ṣe fún wa lọ. À ń jà fún àwọn tí ó gbé ẹ̀sìn wá, àbáwọn tí ẹ̀sìn yẹn tó mẹ́sìn wá, à ń jà fún. Ló ṣe dà pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí máa jà fún Muhammad ju pé kan wo Ọlọ́run ọba tí ó rán Muhammad iṣẹ́ lọ. Ṣèbí Muhammad ò ní kẹ́ wá sìn òun, ṣùgbọ́n ó múṣẹ́ Ọlọ́run wá ni, òjíṣẹ́ Ọlọ́run ni. So òjíṣẹ́ yẹn gan la wá jókòó tì. Ìlànà tí òjíṣẹ́ yẹn gbé sílẹ̀ la wá dúró tì. Àwa wo ibi tó yẹ kí ìlànà yẹn mú wa lọ. Ọlọ́run tó bá jẹ́ Ọlọ́run yẹn là ń wò, a máa mọ̀ pé Ọlọ́run yẹn ó tóbi ju Islam lọ, ó tóbi ju Quran lọ, ó tóbi ju Christianity lọ, ó tóbi ju Bible lọ fún rẹ̀. Torí Bible ò lè contain Ọlọ́run, a kọ́ ń pa ẹ̀ sínú Bible ni.
kì í dẹ̀ ṣe pa mọ̀ tán la kì í ṣe pa kọ gbogbo tá a mọ̀ ń pa ẹ̀ tán akọ́ ń pa ẹ̀ sínú kùránì ni kì í ṣe pé gbogbo tá a mọ̀ tán pé at least àwọn tó kọ́ tó mọ̀ mọ́ náà kọ́ ń gbà yẹn tó Ọlọ́run gbogbo ìwé ta la kọ sílẹ̀ lọ tó bá jẹ́ Ọlọ́run là ń sìn a máa mọ̀ wípé ṣe rí nínú Bible wọn ní ta ni yóò gun orí òkè Olúwa lọ wọn ò máa sọ pé ẹni tó ń lọ ṣọ́ọ̀ṣì wọn ò máa lẹ́ni tó ń ṣe kìrìsìtẹ́nì wọn ò máa lẹ́ni tó ń kírun ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun èyí tó dẹ̀ jẹ́ pé ẹnikẹ́ni ló lè ní ẹni tí ò ṣẹ̀sìn ó lè ní ọwọ́ mímọ́ kó dẹ̀ ní àyà funfun á dẹ̀ gorí òkè Olúwa lọ tí mùsùlùmí bá ní ọwọ́ mímọ́ tó ní àyà funfun tí ẹni tí ò gbàgbọ́ gan tó bá ní ọwọ́ mímọ́ tó ní àyà funfun tó fẹ́ràn ọmọ ẹnìkejì ẹ̀ inú Ọlọ́run á dùn sí i ló ṣe dàbí pé ó yẹ ká jókòó ká bi ara wa léèrè pé kán tiẹ̀ tó gbé ẹ̀sìn yìí dé ṣafẹ́ sọ wípé Ọlọ́run ọba kò recognize àwọn tó wà before then ni àbí ńgbà tẹ́sìn yẹn kọ́kọ́ dé àwọn ìlú tó dé sí yẹn gbà kó tó wá ṣe di pé ó ń dé sáwọn ìlú míì so kó tó di pé ó dé sí Nàìjíríà ṣé gbogbo àwọn bàbá wa yẹn ṣán ti wá ṣègbè ni Ọlọ́run ju ẹ̀sìn lọ ẹ̀sìn là ń wò ẹ̀sìn dẹ̀rẹ́ tá bá jókòó ti ẹ̀sìn míì pé doctrine ni ó ṣe é manipulate ó ṣe máa di pé èmi lè máa sọ bí tí bá ti sọ bí mi bá ṣe sọ tèmi bí àfáà ilé bá ṣe sọ tiẹ̀ bí bọ́sìkì pásítọ̀ ilé bá ṣe sọ tiẹ̀ la ṣe tún rí pé nínú Christianity gan a tún máa rí different doctrine a máa rí bóyá àwọn kan pera wọn ní Jehovah Witness Christian náà ṣáà làwọn náà àwọn kan pera wọn ní Catholic Christian náà ṣáà làwọn náà àwọn kan pera wọn ní Redeemed Christian náà ṣáà làwọn náà kálukú àti wa máa gbé doctrine tiẹ̀ wá torí a jókòó lórí ẹ̀sìn a dúró lórí sísìn Ọlọ́run kí ló dé ta ṣe rò pé àwọn ìlú míì ta máa sọ pé àwọn ìlú tí ò tiẹ̀ gba ẹ̀sìn bíi tiwa láwọn òyìnbó kan tó ń gba ẹ̀sìn bíi tiwa ta dẹ̀ máa rí pé lọ́síwájú ń bá wọn tó bá dàbí Ọlọ́run gan dunú sí wọn torí ó ní inú mímọ́ lọ́wọ́ mímọ́ láyà funfun wọ́n fẹ́ràn ọmọ ẹnìkejì wọn ní àwọn ìlú yẹn ìwà ìkà ò jókòó sínú wọn wọn ò máa bá tẹlòmíì jẹ́ in fact ìwọ̀nba pé wọ́n ṣe ń kórìíra àwọn èèyàn kan tó ń ṣe gan sìn àwa gan la kọ́ wọn lóró ordinarily tẹ́lẹ̀ ẹ máa rí pé àwọn kan wà tó yẹ pé wọ́n máa gbẹ̀ ẹ́ tọwọ́ tẹsẹ̀ wọ́n ní wọ́n máa ń trust lẹ́yìn ìgbà tá a bá kọ́ wọn lóró tán ló wá di pé àwọn náà ṣe bẹ̀rẹ̀ sí kí ló dé ta ṣe ń rí wọn mú tẹ́lẹ̀ nítorí pé wọ́n over trust náà ni wọ́n ready àti help àwa máa gbé wà bàjẹ́ yẹn débẹ̀ so àwa tá a wá gbà pé àwa kọ́ church tó yẹ pé kò sí street tí ò sí church lọ́dọ̀ wa but inú wa wà mọ́ síra wa ń kọ́ olóṣèdá pé bá a ṣe gbàdúrà tó Ọlọ́run ò jókòó tì wá torí kì í ṣe church yẹn ni Ọlọ́run ń wá kì í ṣe iye pásítọ̀ tó wà ń gbòòrò ni la fi mọ iye èèyàn tó ń sin Ọlọ́run rárá o ṣe bá ti sọ pé even gan ẹlòmíì gan máa ní ṣebí mo lé kinní kan jáde lórúkọ rẹ ṣebí mo jíyìn lórúkọ rẹ tọ́lọ́run á ti ní pé òun ò mọ̀ ẹ́ rí pé òun oníṣẹ́ ẹ̀ṣẹ̀ pé òun ò mọ̀ ẹ́ rí Ọlọ́run gan á tún dínà wọn pé òun ò mọ̀ wọ́n so bí pé it's not by that one it's not by that formality ni gbogbo yẹn formality ni ẹ̀sìn tàbálẹ̀ ti jókòó sórí formality ó ṣe change ó ṣe máa influence somehow ẹ máa rẹ́ lómi tó jẹ́ pé ó bẹ̀rù pásítọ̀ ẹ̀ ó bẹ̀rù àfẹ́ ẹ̀ jọ Ọlọ́run gan lọ torí pé tí ò bá bẹ̀rù pásítọ̀ ẹ̀ jọ Ọlọ́run lọ tí ò bá bẹ̀rù àfẹ́ ẹ̀ jọ Ọlọ́run ẹ máa rẹ́ lómi ìgboro á máa hu àbàjẹ́ lọ́wọ́ tó bá rí àfẹ́ ẹ̀ tó ń bọ̀ lọ́ọ̀kan báyìí á dẹ̀ sáré paramọ́ ájú àbàjẹ́ tó ń ṣe yẹn lẹ̀ á fi kí nǹkan asáré complain tòró rí pásítọ̀ ṣé Ọlọ́run ò rí ibi tó ti ń hù àbàjẹ́ yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ ni pásítọ̀ ni ò rí tẹ́lẹ̀ o bọ̀ Ọlọ́run rí so tó bá jọ́ Ọlọ́run ló ń bá dì tó bá mọ̀ pé Ọlọ́run ló ń bá dì kò ní ṣèwà àbàjẹ́ yẹn rárá tó ló mọ̀ pé Ọlọ́run rí ohun gbogbo bọ̀ tó pásítọ̀ ló gbà pé pásítọ̀ wa ní ká má ṣe báyìí
àfa wa ní ká má ṣe báyìí tá àfa bá dẹ̀ ti ní kẹ́ ṣe báyìí náà wọ́n máa ṣe nìyẹn tí pásítọ̀ bá ti ní ká ṣe báyìí náà a máa ṣe nìyẹn ló ṣe dà pé wàhálà tí ẹ̀ ṣẹlẹ̀ rí ọmọ ènìyàn la máa jẹ́ ó dà káwọn dáàdì wa kan ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé inú gbogbo èèyàn láti inú oríṣiríṣi náà láti máa rí àwọn èèyàn burúkú kò sí ẹ máa rí èèyàn burúkú náà ni. So àwọn èèyàn burúkú náà ti wà nú ẹ̀sìn torí èèyàn ló wọnú ẹ̀sìn. ẹ ṣé bàbá mi ẹ ṣé àdúpẹ́ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ bàbá mi Òṣòwọ̀lú ká má fi eléyìí ṣe ìlọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú lẹ́yọ̀lẹ́yọ̀ so because a kì í fẹ́ kí program wa kù torí a mọ bí Nàìjíríà ṣe rí ẹlòmíì ò ní owó láti ra data ṣùgbọ́n tí ò bá ti gùn jù níwọ̀nba wọn á lè ráyè wò wọn á dẹ̀ kẹ́kọ̀ọ́ so bàbá mi Òṣòwọ̀lú ẹ bá gbóhùn sókè kí lẹ rí sí o. Sà ẹ wo bí ìmọ̀ gùn gan padà yìí kọ́ ẹ̀kọ́ ó ju àwọn ọ̀dọ́ ṣàṣẹ ń gbọ́ sà. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ tèmi dẹ́kọ̀ ni pé èèyàn kò kí ń sin Ọlọ́run ló ń sìn wá. Ṣé ń gbọ́ sà? Oyè. Ọlọ́run ló ń sìn wá èèyàn kan ò lè sin Ọlọ́run ló ń sìn wá. And tí a bá wò lọ there are many gods in heaven but èèyàn kan ní supreme God tó jẹ́ ìyẹn ó dádúró tó jẹ́ God tó jẹ́ ó dádúró tó jẹ́ Ọlọ́run. So ìmọ̀ fi yé wa nǹkan tó pọ̀ gan-an bàbá mi àwọn nǹkan wáyé pé èèyàn gbọ́dọ̀ máa tú sà èèyàn gbọ́dọ̀ máa tú àwọn kankan so ẹ ká sọ perspective bó ṣe yé ara wa sí sà ṣé ń gbọ́ most people tó bá jẹ́ ẹlẹ́sìn yes sir ṣé ń gbọ́ sà so most people tó bá jẹ́ ẹlẹ́sìn ẹlífà ni oníkinní kan ni anybody tó bá kọ́ ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn àpò ara ẹ̀ ló máa kọ́ jù so manipulation of pé à ń tan àwọn èèyàn fún nǹkan tí wọ́n mọ̀ ohun tí wọ́n mọ̀ tá à ń pè fún wọn kọ́ ló bóyá nǹkan yẹn rí ní àwọn èèyàn fi ní follower ìkejì bẹ́ẹ̀ ṣàṣẹ ìgbọ́ kan fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ ni pé orí religion aspect tí wọ́n ń sọ yẹn sà kò lè sí ìfẹ́ ẹ bèèrè pé kí nìdí sà. kí nìdí. ẹ bèèrè kí nìdí sà tí ìfẹ́ bá fi lè wà lórí gbogbo ẹ̀sìn àwọn leaders wa àwọn religion leaders wa sà wọn ní wà respected mọ́ sà wọn ní follower mọ́ sà. So they must create hatred in between you people. Lè rí Muslim kan tó bá ń ṣe wáàsí kó má sọ̀rọ̀ nípa Christian o. Yẹn lọ́ fi gé follower. Lè rí Christian kan tó ṣe wàásù tó ń sọ̀rọ̀ nípa babaláwo. Yẹn lọ́ fi gé follower. Wọ́n máa bà ẹ́ jẹ́, wọ́n máa bà ẹ̀sìn kejì jẹ́ ṣáà lọ́ fi ní follower. The day tó bá fi lè stop láti máa sọ̀rọ̀ against each other, bàbá, wọn ò ní follower mọ́. So it's a business. Forget anything bọ́tẹ́ bàbá mọ̀ ló máa sọ ẹ gbàgbé anything else so wípé ìfẹ́ yẹn kò lè work tó bá fi lè work kò ní sówó tó máa wọlé mọ́. So hatred tó ń create between àfa kan kékeré kan ọ̀bọ̀láwo kan ìyẹn náà fi ń gain follower má kinu mọ́ muslim má lọ ṣọ́ọ̀ṣì mọ́ muslim christian má ṣe ifá mọ́ náà fi ń gain follower o lówó fi ń wọlé. So the moment I dey preach yes sir. Ẹ ṣé mo dúpẹ́ torí àkókò wa ẹni tàn Olúṣọlá dádì wa ẹ bá a sọ̀rọ̀ ká tó máa lọ. lágbó Ọlọ́run á gbé wa ró ìmọ̀ ogún bọ́yé sọ now máa disagree pẹ̀lú kankan pẹ̀lú nǹkan tí King sọ ṣe rí kì í ṣe bóyá pé kò lè sí ìfẹ́ wà ṣe mọ̀ pé àwọn èèyàn náà tí wọ́n ń darí náà àwọn náà nífẹ̀ẹ́ nù tiwọn fún ara wọn àwọn náà dẹ̀ nímọ̀ àwọn náà dẹ̀ ní òye fún ara wọn so ìyẹn ò ṣe ń pé bí wọn pè é kọ́ lọ báyìí má lọ báyìí àwọn míì kan tó ń sọ fún pa lọ báyìí wọ́n tún ṣe ń lọ síbi tó yẹ kọ́ ní kọ́ má lọ so ìyẹn gọ́kọ́ náà fi ṣe fẹ́ lọ́wọ́ but nǹkan tó jẹ́ kókó ni pé báwo ló ṣe ń ṣètọ́jú ọmọlàkejì ẹ ṣé ọwọ́ ẹ mọ́ ṣé o níbẹ̀rù Ọlọ́run ṣé o sọ òótọ́ yẹn gan ni kókó ṣé o ṣe wà òdodo nǹkan tó wọ́n gan ń sọ ṣé o ṣé àyẹ́ mọ́ ṣé wẹ́ mọ́ ṣé àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ wọ́n níbi lọ́ba lọ gbogbo ọdún lọ́jọ́ kan òdodo àgbà bí ọba tọ́ títí kò tọ́ títí ọjọ́ kan máa mọ̀ pé òótọ́ ni bàbá yìí sọ ẹni tó tọ́ ọ́ ni wọ́n máa padà wá bá lọ ṣáà ni so ìyẹn ni kókó nǹkan tó jẹ́ kókó ni pé
kó sọ òótọ́ ọ̀rọ̀ ká ṣe òótọ́ ọ̀rọ̀ nǹkan tọ́lọ́run ní ká sọ nǹkan tọ́lọ́run ní ká ṣe ká tẹ̀lé ká dẹ̀ kọ́ ọ̀ràn ní nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ká dẹ̀ nífẹ̀ẹ́ ara gẹ́gẹ́ bí ká dẹ̀ nífẹ̀ẹ́ ọmọnìkan gẹ́gẹ́ bí ara wa ká dẹ̀ bẹ̀rù Ọlọ́run nǹkan tèmi lè sọ nìyẹn tá a bá ti níbẹ̀rù Ọlọ́run ṣé tá a ṣe bàbá nǹkan mi tó tọ́ tá a dẹ̀ ṣe òdodo everything máa dà tí ó ti ń so kò sí pé bóyá ẹ èèyàn ṣe kan ní problem no ara wa ká ṣe òótọ́ ọ̀rọ̀ ká ṣe ohun tó tọ́ ká ṣe ohun tó yẹ nǹkan tọ́lọ́run sọ ká ṣe ká tẹ̀lé kì í ṣe pé ká ṣe ẹ fẹ́ tara ṣeun wa bàbá mi ẹ ṣe sà ẹ ṣe so ẹ jẹ́ that's ká my fún own summary. ẹ jẹ́ ká fún àwọn bàbá wa Ọlárewájú ká fún wọn láàyè káwọn náà bá a sọ̀rọ̀ ká tó máa lọ ó yá. ẹ ṣe ọ̀rọ̀ tí mo lè fi láde ọ̀rọ̀ yẹn lẹ̀ ni wípé kí gbogbo wa kíyèsí ìlànà which is doctrine àti doctrine ẹ̀sìn àbáláyé o àti doctrine muslim o àti doctrine christian o gbogbo ìlànà tá a bá wà nínú rẹ̀ tó bá ti kọ̀yìn sí Ọlọ́run ẹ jẹ́ àpọ̀nà rẹ̀ gbogbo ìlànà kílànà tá a bá là kalẹ̀ tí ò bá ti mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ lèyí tó kọ ẹ̀yìn wa sí Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo èèyàn kúrò nínú rẹ̀ ìlànà tí Ọlọ́run tí yóò mú wa dé ọ̀dọ̀ Ọlọ́run ìlànà yẹn ni kábẹ̀sí ní tẹ̀lé gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ti sọ̀rọ̀ nítorí doctrine làwọn èèyàn gbé lórí nítòótọ́ wọ́n gbé ọ̀rọ̀ Ọlọ́run sórí so nínú ìlànà kílànà tá a bá wà tó bá ti jẹ́ ìlànà tó lòdì wọ́n sọ̀rọ̀ láti sọ àwọn ẹlẹ́sìn kan wọ́n lè sin Ọlọ́run wọn tán báyìí tó bá yá tí pípa èèyàn bá dé wọ́n lè pa èèyàn náà lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sin lọ́run tán ṣe mọ̀ pé lànà ni wọ́n tẹ̀lé èèwọ̀n wo nǹkan tí wọ́n ń ṣe wípé ó lòdì sí Ọlọ́run so ìlànà yẹn ẹ jẹ́ pa ìlànà tì ìlànà tí ó bá ti gbé wa kọlu Ọlọ́run ẹ kúrò nínú rẹ̀ gbogbo ìlànà kílànà tó bá ti wà ńlẹ̀ pé doctrine kan lélẹ́yìí tó jẹ́ pé wọ́n ń gbé wa kọlu Ọlọ́run ẹ gbọ́ nǹkan tí Bíbélì sọ ni ó ní àwọn èèyàn kan wọ́n sọ Jésù rú òfin àtọwọ́dọ́wọ́ Jésù wá sọ fún wọn pé ẹ̀yin náà fi òfin àtọwọ́dọ́wọ́ rú òfin Ọlọ́run ohun tá a gbọ́ lẹ́nu bàbá wa ṣọ́ọ̀ṣì tí bàbá mi ń lọ ẹ̀sìn tí bàbá mi ń sìn òun náà lèmi náà ń sìn nǹkan kan ìyẹn ò lè ràn wá lọ́wọ́ o toró lúkúlùkù ni yóò gba ìdájọ́ rẹ̀ inú ìlànà wo ló wà mo ń béèrè lọ́wọ́ gbogbo èèyàn ìlànà wo ló wà ṣé ìlànà tí ó kọ̀yìn sí Ọlọ́run ni àbí ìlànà tí yóò mú wa dọ́dọ̀ Ọlọ́run so ìlànà tá a bá máa wà nù rẹ̀ já bọ́ sínú ìlànà tí ó mú wa dọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ bàbá wa Ọ̀túnba Gold kí lẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ká tó máa lọ. ẹ ṣeun sà gbogbo ẹ náà ni àwọn dáàdi wa ti sọ náà kákàn fi kálẹ̀ pé ká nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa òfin yẹn ó fẹ̀ gan-an òfin kan yẹn péré a máa rí pé ẹni tó bá lè tẹ̀lé òfin yẹn nǹkan pọ̀ tí ò ní ṣe torí tó bá nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ ò ní yàn jẹ ò ní parọ́ fún torí ò fẹ́ parọ́ fún rẹ ò ní jalè ẹ̀ ò ní ṣojú kòkòrò nǹkan ẹ̀ gbogbo nǹkan tí o bá ní wàá share ẹ̀ pẹ̀lú ẹ̀ wàá rore fún ò ní robi sí so gbogbo tó bá ti ṣe yẹn tabadẹ̀rí ẹ máa rí pé Ọlọ́run sọ pé tó bá ti ṣe fáwọn èèyàn mi ò ti ṣe fóun náà nìyẹn Ọlọ́run kúkú lòun fẹ́ jẹun kan pé bóyá kò gbóúnjẹ kan wá fún un so ó kàn fẹ́ ká nífẹ̀ẹ́ ara wa torí ta bá ti nífẹ̀ẹ́ ara wa à ní lẹ́yìn kankan lókò pa kò sẹ́ni tó fẹ́ kán lé ọmọ òun lókò pa gbàdẹ̀ lọ ń lé ọmọ ọlọ́mọ lókò pa kò sẹ́ni tó fẹ́ kán mú ìdàkọjá lórí òun a dẹ̀ máa mú ìdàkọjá lórí ẹlòmíì so ìfẹ́ yẹn tá bá lè ṣe ayé á máa rọrùn díẹ̀ sí o. ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ ẹ jẹ́ fi àsìkò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá lórí ètò yìí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá mi Ọ̀túnba Gold bàbá mi Ọlárewájú Muritàlá mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ King Oṣówọ̀lú mo dúpẹ́ lọ́wọ́ yín o bàbá mi Ẹnìtàn Olúṣọlá mo kí gbogbo yín pé ẹ kú àdúrótì wa ẹ kú kó má bàjẹ́ ó dọwọ́ yín o
ẹ̀yin tí mo rí gẹ́gẹ́ bí bàbá ẹ ti sọ̀rọ̀ ẹ̀sìn ó yàtọ̀ sí sísìn Ọlọ́run ìyẹn lèmi fi máa ń sọ fáwọn èèyàn pé a ti ń sin Ọlọ́run a dẹ̀ ti mọ Ọlọ́run kán tó gbé ẹ̀sìn Kìrìsìtẹ́nì dé a ti ń sin Ọlọ́run a ti mọ Ọlọ́run kó tó di pé wọ́n gbé ẹ̀sìn Mùsùlùmí dé o lè má lọ church kí Ọlọ́run fúnra ara ẹ̀ kó máa ṣe nǹkan tó wu Ọlọ́run lójoojúmọ́ Ọlọ́run ó ní tó wu Ọlọ́run kò sí anywhere nínú bẹ́ẹ̀ pé kó o lọ church o tó o bá lọ church o ò ní wọ ìjọba Ọlọ́run kò dẹ̀ sínú Kùránì pé o gbọ́dọ̀ lọ mọ́sáàsì o tó o bá lọ mọ́sáàsì o gbọ́dọ̀ o ò ní rí ìjọba Ọlọ́run rárá o ṣùgbọ́n ó wà nínú Kùránì àwọn tó o gbọ́dọ̀ ṣe tó o máa fi wu Ọlọ́run ó dẹ̀ wà nínú Bíbélì àwọn ìgbésẹ̀ tó o gbọ́dọ̀ gbé tí wàá fi wu Ọlọ́run so tá bá wá wò ó àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan táwa náà mọ̀ ni tó jẹ́ pé gbogbo wa pátápátá la mọ̀ í pé tí n bá ṣe nǹkan báyìí ó máa wu Ọlọ́run ó rọ́mọlàkejì ẹ tí yà ń jẹ ó dẹ̀ wà ní ìkápá ẹ láti ran ọmọlàkejì ẹ yẹn lọ́wọ́ ó dẹ̀ kọ́ ó ràn lọ́wọ́ títí tó fi jẹ́ Ọlọ́run nípè tàbí tó fi kú ó dẹ̀ nínú Ọlọ́run á dùn sí ẹ ó pọ̀ bẹ́ẹ̀ gbogbo alamọ tó dáa kò sí ẹni tí ò mọ tó dáa tó bá fi lè sáré tó dáa fún ara ẹ dájúdájú ó mọ tó dáa láti ṣe tó lè mú kí inú Ọlọ́run dùn sí ìwọ fúnra ẹ ìyẹn ni mo fi sọ pé àwọn bàbá ńlá wa kan wà kó tó di pé Kìrìsìtẹ́nì dé kó tó di pé Mùsùlùmí dé tí wọ́n ti ń ṣe tó wu Ọlọ́run the only difference ni pé wọn ò lọ church wọn ò gbé Bíbélì dání ṣùgbọ́n tó bá rẹ́ni tó ń ṣàárẹ̀ wọ́n á dìde wọ́n á ràn lọ́wọ́ wọn ò ní gbowó wọ́n á tọ́jú ẹ̀ lọ́fẹ̀ẹ́ ara àdẹ̀ yá tó bá rẹ́ni tó bí tẹ́bi ń pa wọ́n á wọnú ilé wọ́n á gbé àpò oúnjẹ fún wọn nígbà lọ́jẹ́ wọ́n á máa ṣe àwọn nǹkan tó wu Ọlọ́run wọn ò ní bá ẹnìkejì lórúkọ jẹ́ wọn ò ní ṣekú pa ọmọlàkejì wọn ò ní bá so àwọn kinní wọ̀nyí tó inú Ọlọ́run dùn sí ni so adẹ̀ ráwọn bàbá ńlá wa wọ̀nyẹn tó ń ṣe kó tó di pẹ́ sìn dé ṣé a fẹ́ sọ pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn wọn ò mọ Ọlọ́run ni ṣé a fẹ́ sọ pé wọn ò ní rí ìjọba Ọlọ́run ni wọ́n ti kú sí i kó tó di pẹ́ sìn dé bí o ṣé a fẹ́ sọ pé wọn ò ní rí ìjọba Ọlọ́run wọ̀ ni ní tèmi pẹ̀lú gbàgbọ́ mi wọ́n á rí Ọlọ́run wọ́n á dẹ̀ jókòó ní ọbí tí Ọlọ́run wà ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní pásítọ̀ tó pera wọn ní ìmáàmù láyé òde òní so inú mi dùn ó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá this is just a part a sì máa continue lágbára Ọlọ́run because there are some things tá a sì gbọ́dọ̀ gbé yẹ̀wò a kàn fẹ́ kéètò wa kó pọ̀ jù ni kó má bàa di pé mi ò rí data wò tàbí wọn ò wò tán wọn ò mọ ibi tó parí sí lágbára Ọlọ́run a tún máa ṣe another part either tomorrow or next tomorrow lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ wa ó yẹ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa share ẹ máa bá wa pín ẹ like ẹ ká tó máa lọ má rí dájú pé like ẹ kẹ́dẹ̀ share ẹ ṣé mo dúpẹ́.